Máa kí wa wípé a máa tún kú dédé àkókò yìí ò níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá láṣẹ Elédùmarè kò ní dé lágbára ọba mi òkè. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi, yìí nìkan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akíni mi mọ̀jọ́ mẹ́jọ mẹ́rin ní sílẹ̀. Ẹ̀kọ́ kì í sì nìyàn. Ó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ wá wípé ibi tá a ti máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn eléyìí tó jáde nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa, àwọn kan tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó ti wá di àwọn kókó eléyìí tó sọ nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa láàárọ̀ òní yìí, òun náà lábẹ̀rẹ̀ sí ni máa ṣe àtúpalẹ̀ rẹ̀ fún yín. Kíkẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kódà tó bá jẹ́ lẹ́nu iṣẹ́ ni, ẹ ṣe rárá mú fóònù ìléwọ́ yín, ẹ ti fi àwọn earpiece tí wọ́n máa ń lò yìí, ẹ jẹ́ àti tì í bí etí kẹsì máa gbọ́ bí àwọn nǹkan bó ṣe lọ sí àti bí nǹkan bó ṣe dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà nínú àwọn ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa. Àwọn ìròyìn tá a máa mú wá fún yín láàárọ̀ yìí, àwọn ìwé ìròyìn tó gbé òun náà ní ojú ìwé ìròyìn kan sí méjì lọ láàárọ̀ níyì. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé, ẹ dákun ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé, kẹ́ jẹ́ kó dóko wípé àwọn ìròyìn tó jáde lójoojúmọ́ ilẹ̀ wa títò níyì òun náà dé o. Àtúpalẹ̀ kókó inú ìwé ìròyìn. Ó yá, bí iṣẹ́ bá ti yé nìkan ìyẹn kàn yín pẹ́ṣẹ́ mọ́ báyìí, adébíṣẹ́ máa ṣe àgbà ọ̀lẹ ni. Àwọn sì ń ṣe àgbà ọ̀lẹ nítorí pé ìdí iṣẹ́ ní báyìí òun náà ni àti ìmúni lọ́lẹ̀. Ṣe rí nínú ìwé ìròyìn láàárọ̀ níyì, ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Kano tí wọ́n pè ní Dambari Quarters ní àná òde òní ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí, níbi tí àwọn adigunjalè tí wọ́n lọ ṣe ìkọlù sí agbègbè Dambari Quarters yìí. Wọ́n máa sọ wípé ẹni tó jẹ́ bí alámì àti agbódegbà fún àwọn alọ́kólóhùn kígbe yìí, òun náà ni ó jẹ́ arákùnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò ju 20 ọdún lọ, 20 years. Òun náà ni wọ́n pe arákùnrin yìí tó sì jẹ́ pé òun ló ṣe alámì bí àwọn olè yìí bí wọ́n ṣe wá jà, bí àwọn adigunjalè yìí bí wọ́n ṣe ṣe ìkọlù sí agbègbè yìí. Ṣùgbọ́n kágbóṣùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kano, wọ́n sọ pé wọ́n ti rọ́wọ́ tó arákùnrin yìí nígbà tí ọmọ ọdún 20 years tí ó ti ń jẹ́ alámì fún àwọn adigunjalè. Ẹ wá rí i pé eléyìí ó tún kọjá kèrémí. Ẹ wo nínú ìwé ìròyìn láàárọ̀ níyì, ìròyìn gbé jáde o. Aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu, aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó máa ti sọ̀rọ̀ jáde fún gbogbo àwọn obìnrin àti gbogbo àwọn ọ̀dọ́ wípé kí gbogbo àwọn obìnrin kí wọ́n wúlò, bẹ́ẹ̀ sì rèé kí wọ́n fi kún gbogbo ìgbìyànjú ìdókòwò wọn. Aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n máa ń sọ, kódà wọ́n sọ débi wípé wọ́n gba àwọn obìnrin lámọ̀ràn wípé kí gbogbo àwọn obìnrin náà kí wọ́n sọra wọn di àgbẹ̀, kí wọ́n sì nìṣó lóko débi wípé kí àwọn náà kí wọ́n lọ máa ṣe ètò ọ̀gbìn lóko kí oúnjẹ kó lè pọ̀ lọ́pọ̀ yanturu. Aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé lójú náà láti lè rí wípé àwa àyànjú sí bí kò ṣe sí oúnjẹ lọ́pọ̀ yanturu lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, wípé àkókò rèé fún àwọn obìnrin náà káwọn náà lọ oko, kí àwọn náà lọ máa roko bíi tàwọn ọkùnrin kọ́ lọ máa roko bíi tàwọn ọkùnrin, kọ́ lọ máa gbin ẹ̀gẹ́, kọ́ lọ máa gbin ọkà, kọ́ lọ máa gbin gbogbo ẹ̀ lọ́tún àti lósìn. Aya ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Olúrẹ̀mí Tinubu, àwọn ni wọ́n sọ eléyìí tó dàbí ọ̀rọ̀ kìíní. Ààrẹ ti ní gbogbo ẹ̀yin obìnrin o, ẹ padà ẹnìṣó ìyàwó ààrẹ ló wí bẹ́ẹ̀ wípé kí gbogbo ẹ̀yin obìnrin kẹ́ ẹ padà kẹ́ ẹnìṣó lóko, kẹ́ ẹ lọ máa gbin ẹ̀gẹ́, kẹ́yin náà lè máa lọ ṣe ètò ọ̀gbìn, kẹ́ ẹ fi kún ètò dókòwò yín débi pé nǹkan oúnjẹ yóò lè pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run ṣàánú wa. Látayé báyìí ló jẹ́ wípé iṣẹ́ tí àwọn bàbá wa tí wọ́n yàn láàyò òun náà ni iṣẹ́ àgbẹ̀. Àwọn ìyàwó wọn ni wọ́n máa ń ṣe alájàpá tí wọ́n máa ń kó èrè oko yìí lọ sóko lọ ṣe kátàkárà lórí ẹ̀. Ṣùgbọ́n aya ààrẹ ti sọ wípé ẹ̀yin obìnrin, àsìkò tẹ́ ẹ ṣe ọjà kátàkárà tó, kẹ́ ẹ padà sóko báyìí o. Ọ̀rọ̀ lórí wípé orílẹ̀-èdè Nàìjíríà
kí wọ́n dá àwọn ìpínlẹ̀ kan lẹ̀ kí wọ́n dá àwọn ìpínlẹ̀ kan lẹ̀. Ìròyìn gbé jáde láàárọ̀ ní wípé ní ìpínlẹ̀ Ògùn ìdí tó sì fà á tí wọn ò tí ì yọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kúrò nínú ẹ̀ òun náà ni wípé yánpọnyánrin ti ń bẹ láàrin Rẹ́mọ àti Ìjẹ̀bú níbi tí àwọn méjèèjì tí wọn rẹ́ni fẹnu kò wípé ibì kan la fi sórí ibì kan la fi ṣe igbákejì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ti ń gbìyànjú láti lè yọ ìpínlẹ̀ kan kúrò ní ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n sọ wípé pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn eléyìí tí kò tí ì ṣẹnu rẹ̀ òun náà ló jẹ́ wípé fàákájà àti àwọn rògbòdìyàn tí ń bẹ́lẹ̀ láàrin àwọn ará Ìjẹ̀bú àti Rẹ́mọ eléyìí tí wọn tí kò sí báwọn ṣe fẹnu kò wípé kí lorúkọ ìpínlẹ̀ tí àwọn fẹ́ máa dáhùn náà bóyá ìpínlẹ̀ Ìjẹ̀bú tí wọn yóò wà ní tí wọn yóò wà ní olúùlú ìpínlẹ̀ tí ó jẹ́ Rẹ́mọ tàbí ìpínlẹ̀ Rẹ́mọ tí yóò jẹ́ olúùlú ìpínlẹ̀ Ìjẹ̀bú. Ìpínyànpọnyánrin eléyìí náà ni ó sì ń bẹ nílẹ̀ tí wọn ò tí ì rí ìyànjú ìpínyàn gangan náà ni ó ń fà wọ́n sẹ́yìn. Nínú ìwé ìròyìn náà lónìí yìí Aliko Dangote ṣé ẹ mọ̀ wípé Aliko Dangote ó sọ wípé àwọn kan wà nínú òkùnkùn tí wọ́n ń ta fà sínú ìmọ́lẹ̀ òun tí wọ́n jẹ́ kí tí wọ́n dàbí ogun fún ilé ìfọpo òun. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bá Aliko Dangote lẹ́nu wípé àwọn wo ṣé kì í ṣe àwọn ìgbìmọ̀ tuntun eléyìí tí wọ́n ṣẹ̀yàn fún àjọ tó ń rí sọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún NNPCL ṣé ẹ gbàgbé wípé ọwọ́ ti kàn ọwọ́ ti yí ọwọ́ padà níbi tí wọ́n ti ní kí Kyari kí òun lọ kó lọ jókòó náà tí wọ́n sì yan ẹlòmíín síbẹ̀. Lẹ́yìn eléyìí òun náà ni Aliko Dangote ló sọ̀rọ̀ yìí jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n lérò pé bóyá àwọn ìgbìmọ̀ tuntun eléyìí tí wọ́n ní NNPCL náà ní ọ̀rọ̀ wọ̀ láàrin àwọn méjèèjì mọ́ ṣùgbọ́n Dangote sọ̀rọ̀ ó ní àwọn ìgbìmọ̀ tuntun yìí kọ́ ò lọ ń yọ mí lẹ́nu bí kò ṣe àwọn alágbàtà òun náà ni wọ́n ń yọ mí lẹ́nu. Dangote òun náà ni ó sọ eléyìí láàárọ̀ níyì tí ìròyìn sì gbé jáde. Bí àkókò yẹn ṣe ń sáré léńje ẹ jẹ́ ń tètè mú àwọn ìròyìn méjì yìí ó ẹ wò ọ̀rọ̀ jápa tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lérò pé kò kàn àwọn tẹ́lẹ̀ pípé kò ní kálukú kó máa lọ síbi orí bá dà sí ẹ wò tí ń ṣàkóbá fórílẹ̀-èdè Nàìjíríà yóò àfàìmọ̀ kí àwa aráàlú náà ká máa padà wá jẹ níbẹ̀ báyìí nítorí pé àkọọ́lẹ̀ ti fi hàn wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìṣègùn ìgbàlódé tí wọ́n tún jẹ́ onímọ̀ nípa yàrá àyẹ̀wò ìyún tí wọ́n pè ní medical lab scientists tí wọ́n tó ẹgbẹ̀rún 14,000 òun náà ni wọ́n ti fi orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti filẹ̀ tí wọ́n ti lọ sí ìlú míì tí àwọn yẹn sì ń sọ wípé ìlú tó jẹ́ pé wọ́n ń tẹ́wọ́ gbà wọ́n òun náà ni àwọn lọ ẹ wò ọ̀rọ̀ yìí òun náà ló ń jáde bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe sọ wípé ó ti ń ṣàkóbá fún ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà rẹ̀ àná ìyún Muhammadu Buhari òun náà ló mà ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ẹni tó jẹ́ akọ̀wé àgbà nígbà ìṣèjọba rẹ̀ ìyún Boss Mustapha látàrí pé kí ni Boss Mustapha ó mà pàdánù èèyàn rẹ̀ kan òun náà mà ní ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ìyún Muhammadu Buhari ló fi ọ̀rọ̀ ìkẹ́dùn ló máa fi ránṣẹ́ sí Boss Mustapha ẹ mọ̀ wípé àwọn ọmọ wa tí wọ́n ṣe ìdánwò jambo ti gbé jáde ní àná níbi tí wọ́n ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n fi ìdí rẹmi kódà látàrí ìfìdírẹmi yìí òun náà ni wọ́n ṣe ń wò pé kí làwọn kan tó ṣokùnfà ìfìdírẹmi àwọn wọ̀nyí. Bákan náà ní ọjọ́ ajé Monday àná yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó mà ṣe bẹ́ẹ̀ ó tún ọwọ́ ṣe ó tún ilé tò
ó yọ àwọn ó pààrọ̀ àwọn kọmíṣánná márùn-ún míì ní àná òde òní yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lára àwọn ìròyìn tó jáde lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa láàárọ̀ òní òun náà nìyẹn. Ẹ má gbàgbé ẹ bá wa pín ẹ̀jẹ̀ ó délé kí àwọn aráalé àjàròkọ náà káwọn náà lè mọ àwọn kan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò yìí. Ẹ sì má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Láyọ̀ lápàdé láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.